máa gbọ́ o màmá sáré sọ ni o torí àkókò o mẹ́wàá o ní ó ṣẹlẹ̀ nípa ògo ògo rẹ jù ọ lọ ògo rẹ ọjọ́ orí ògo rẹ jù ọ lọ ògo rẹ lágbára jù ọ lọ ògo ni wọ́n ń pè ní ọkùnrin ògo ni wọ́n ń pè ní ènìyàn ẹni tí ò lógo ni wọ́n ń pè ní èrò ògo o ni wọ́n ń pè ní akọni. Ògo rẹ ó ní ipò rẹ, ògo rẹ ó ní ọlá rẹ, ògo rẹ ó ní ẹ̀yẹ rẹ, ògo rẹ ó ní orúkọ rẹ, ògo rẹ ó ní ìgbéga rẹ, ògo rẹ ó ní àga rẹ, ògo rẹ ó ní ọ̀rọ̀ rẹ, ògo rẹ ó ní ẹwà rẹ, ògo rẹ ó ní àṣẹ rẹ, ògo rẹ ó ní ipò rẹ, ògo rẹ ó ní ayé ń dọ̀bálẹ̀ fún, ògo rẹ ó lọ́jọ́ orí rẹ, ògo rẹ ó ní àpọ́nlé rẹ, ògo rẹ ó ní àṣẹ rẹ. Is your authority. Ògo rẹ ni ìwásáyé rẹ. Your glory is your existence. Màsálì kàpá. Nobody tó rẹ́dì láti dá Ọlọ́run mọ̀ tàbí láti ọ̀nà Ọlọ́run. Ògo la fi dá Ọlọ́run mọ̀. Bẹ́ẹ̀ ni sà. Psalm 19 ló explain Ọlọ́run fún wa. Ìgbà tí wọ́n béèrè pé ta ni Ọlọ́run gan? Bóòlù Ọlọ́run ṣe jẹ́? Ó wá ṣàlàyé pé àwọn ọ̀run lọ́tọ̀ ọ̀rọ̀ ògo rẹ̀. Ògo ló jẹ́ àmọ̀ pé ó lágbára ju ẹnikẹ́ni lọ. Ògo ló jẹ́ àmọ̀ pé Ọlọ́run bẹ. Ògo ló jẹ́ àmọ̀ pé ó nìkan láláṣẹ lórí ohun gbogbo. Ògo ló jẹ́ àmọ̀ pé ó ló lè so ohun gbogbo. Ògo ló jẹ́ àmọ̀ pé kò so tí ó lè ṣe. Wọ́n wá bi léèrè pé kí ni àwọn tá a fi lè sọ wípé Olúwa gangan lógo. Wọ́n ní ẹ̀rí òfurufú bó ṣe fi jọ ọ̀rọ̀ rẹ̀. Ṣé bí kùkùrù ṣe rí láàárọ̀ àná lélẹ̀? Ọ̀tọ̀ tó lélẹ̀. Òfurufú ní fi sí ọwọ́ rẹ̀. Òfurufú fi sí ọwọ́ rẹ̀. Wọ́n wá bí léèrè pé kí ni tá a fi lè wá mọ̀? Pé Ọlọ́run gangan pẹ̀lú gan sọ̀rọ̀. Ó ní ṣe bẹ́ẹ̀ ní rí pé ọjọ́ di ọjọ́ wọ́n máa ń fọ̀hún. Ọjọ́ ń sọ̀rọ̀ jáde. Ọjọ́ ń sọ̀rọ̀ tútù láàárọ̀. Ó ń sọ̀rọ̀ tó gbóná fẹ́lẹ́fẹ́lẹ́ ní ọwọ́ ìyálẹ̀ta. Ó ń sọ̀rọ̀ líle ní ọ̀sán. Ó ń sọ̀rọ̀ ìrọ̀rùn nírọ̀lẹ́. Ó ń sọ̀rọ̀ tura lálẹ́ padà. Òru dé òru. Wọ́n wá bi léèrè pé déètì wo ni ògo Ọlọ́run wà? Àbí kọ́ńtì wo ni Olúwa ní ògòdè láyé? Lọ́wọ́ ṣàlàyé pé kò sí ohun kan tàbí èdè kan níbi tí ògo Ọlọ́run ò dé. Bẹ́ẹ̀ ni gbogbo ayé lọ́lúwa ti ní ògo. Ìró ògo Olúwa ó dá gbogbo ayé já àti ọ̀rọ̀ rẹ̀ ó dé òpin gbogbo ayé. Wọ́n wá bẹ̀rẹ̀ pé kí ni àrà tó dá? Ó ló pàgọ́ fún oòrùn. Ó ní àgọ́ tiẹ̀. Oòrùn ní ẹ̀páyà tiẹ̀. Afẹ́fẹ́ oníbùsì oòrùn. Olóbùsì òṣùpá. Òṣùpá olóbùsì ìràwọ̀. Láìsí afẹ́fẹ́ oòrùn ọ̀lágbára. Láìsí oòrùn òṣùpá ọ̀lágbára. Láìsí òṣùpá ọ̀sàgbára lọ́wọ́ ìràwọ̀. Ọlọ́run wá pàgọ́ fún oòrùn. Ó fún ní ẹ̀mpáyà tiẹ̀ lọ́tọ̀. Ọlọ́run wá dẹkọrẹ́tì oòrùn. Oòrùn máa wá múra bí ìgbà téèyàn lọ sí ọ́fíìsì láàárọ̀. Ó dàbí ọkọ ìyàwó ń tiẹ̀. Lọ́jáde tí ìyẹ̀wù rẹ̀ wá. Ọyọ́ bí ọkùnrin alágbára láti súré. Ó sáré ní ìrẹ́ bọ́ọ̀lù ṣe ń lọ. Ó ń ta gbogbo ayé jáde. Ẹ má sọ pé oòrùn ti ní. Oòrùn wọ̀, oòrùn ọ̀wọ̀. Ibi ilẹ̀ ti súbì kan ilẹ̀ ti máa ń bì kan. Oòrùn rìn káàkiri gbogbo ayé. Ibi ó parí ayé dé lánàá. Ìlọ padà sí láàárọ̀ yìí. Ìjáde lọ rẹ̀ láti òpin ọ̀run wá ní àyíká rẹ̀. Ó dé ìpínlẹ̀ rẹ̀. Kò sóhun kankan tó farapamọ́ wọ nínú òru rẹ̀. Ìta àfimọ́ lọ́nà yẹn. Wá wò mí o. O mẹ́wàá tí ń ṣẹlẹ̀ sógo rẹ̀ o. Ènìyàn lè lógo. Ó má mọ̀ pé o lógo.
ohun àkọ́kọ́ nìyẹn. Bẹ́ẹ̀ ni sà, àwọn tó difficult jù láyé nìyẹn. Àwọn tí wọ́n lógo bọ́yọ̀ gbọ́ tàbí ọ̀gbọ́ ọmọ fún lógo ìkàn lọ náà ni. Sọ́ọ̀mọ̀ pé máa wo àwọn tó lógo wọn àmọ̀ pa àwọn lógo. Èèyàn lè lógo kọ́ mọ̀ pé ó lógo. Bẹ́ẹ̀ ni sà, ó lè lógo kọ́ mọ̀ sọ nípa Gídíọ́nì. Olúwa lọ bá ní onídàájọ́ orí kẹfà. Ìwọ ọkùnrin alágbára, ó ní ta lágbára. Ibà agbọ́sẹ̀ rẹ̀ tó ṣe létí òkun, bó ṣe lànà sétí òkun. Agbọ́bọ̀ ṣe má bàbá wa jáde. Àwa kúrúgbìn, Mídíánì kórè, àwa ń ṣe làálàá. Èmi pa ọkà díẹ̀, mo fẹ́ kọjá, bóyá kí n fi pamọ́, táwọn Mídíánì ọmọ bà kó lọ. Olúwa sọ fún Gídíọ́nì pé, Gídíọ́nì, ìwọ gangan lọ́ọ́ gba gbogbo ilé Ísírẹ́lì lẹ̀. Ó ní mo gbé, ó ní alákọ̀ọ́kọ́, ìdílé wa ló tálíkà jù. Kò sí tọ́kàn ògo pẹ̀lú ìyẹn o. Ẹlẹ́ẹ̀kejì, èmi ni lásán bàbá mi. Ọlọ́run ní kò sí tọ́kàn pẹ̀lú ìyẹn. Ọwọ́ ni Olúwa, wọ́n bá jẹ́ wọ̀ ní lóòótọ́, jẹ́ ń gbé awọ síta, jẹ́ kí òjò ọ̀rọ̀ sílẹ̀, kọ́mọ̀ débi awọ, màá mọ̀ pé wọ́n lọ lágbá lóòótọ́. Olúwa ní mo ní sùúrù fún bá wọ́n ta, wọ́n bá gbé awọ màálù ta, òjò rọ̀ lẹ̀ kò débi awọ, òjò awọ kò délẹ̀ lẹ̀. Gídíọ́nì orí àbóòrí ó ní Olúwa mo ti rí báyìí ó ti jẹ bẹ́ẹ̀ ni sà mo ti rí báyìí Olúwa tó o bá ní kí n bẹ́ èèyàn lórí báyìí máa bẹ́ lórí mo gbà pé Ọlọ́run ni ọlọ́tọ̀ Ọlọ́run wa sọ fún pé Gídíọ́nì ìwọ gẹ́gẹ́ lógo lọ nínú agbára rẹ̀ àtàgbára ń bẹ lára rẹ̀ tí ó mọ̀. Lọ nínú agbára rẹ lọ bá májẹ̀mú ní bàbá rẹ jẹ́ ó dẹ̀ lọ jẹ gàba láàrin ayé bẹ́ẹ̀ ni sà ọmọ kò lógo èèyàn lè lógo kọ́ mama kò lógo ọmọbìnrin tó wá bí níjó ni ó ní I don't know that I have problem ó ní I say there is no problem àbọ̀yá 39 years tàbí 38 ló pera rẹ̀ ó ní I'm living in my mother's house ó ní màmá mi ní ń bọ́ mi ó ní graduate ni mi ó ní mi ò rí sẹ́ mọ́ kàwé mi ò rí sẹ́ ó ní mi ò réyàn tó sì mi rí láyé wọn àkọlù sí mi rí láyé ó ní mi ò sì réyàn sàánú mi rí láyé ó lóbìn ni mi ní ń bọ́ mi ó ní mi ò mọ̀ pé problem ń bẹ ó ní ẹnìkan ní wọ́n sẹ́ndì mẹ́sẹ̀gì program sí mi lórí WhatsApp ó ní mo kàn wò ń jọ́ka ó ní mo ti wá ń gẹ̀ẹ́sì pé àṣẹ problem ni pé mi ò sí ń bùjókòó mo dẹ̀ ti fẹ́ wọ 40 years ó ní ìgbà yẹn mo ṣètò ó mọ̀ pé mo lógun. Èèyàn lè lógo kọ́ máma ohun ẹlẹ́ẹ̀kejì Gídíọ́nì yẹn èèyàn lè má ka ògo sí Sámsónì ó ní ògo ọ̀bálù ògo ọ̀kasí ó ṣe iṣẹ́ ilẹ̀ aṣẹ́wó ó sì ilẹ̀ aṣẹ́wó dé gbogbo tọ́lúwa ní ọmọ ṣe oníṣe ọ̀bálù ògo Júdà ọlọ́ba aláṣẹ́wó mo fẹ́ bọ̀ sùn aláṣẹ́wó sọ fún Genesis 38 aláṣẹ́wó sọ fún Júdà pé fún mi ní ògo rẹ Júdà bí aláṣẹ́wó pé kí ni wọ́n ń pè lógo ó ní ọ̀pá ọwọ́ rẹ̀ àdúrà ní ọ̀pá kìfẹ́rì ọjà agbára Olúwa ti bẹ́ lára rẹ̀ àti okùn tó dé mẹ́tẹ̀ẹ̀ta ní ògo tó níláyé adẹ̀ ti sọ wípé ọ̀pá aládé kò ní kú nílé Júdà ṣùgbọ́n Júdà gbé ọ̀pá aládé fún aláṣẹ́wó ògo sílẹ̀ mi ò fi fún ọ èdìdí rẹ̀ okùn rẹ̀ ọ̀pá rẹ̀ tó wà lọ́wọ́ rẹ̀ ó sì fi wọ́n lé lọ́wọ́ torí pé ológo kò ka ògo sí o tó ó sì fi lé lọ́wọ́ nígbà òdìjọ́ kejì ó ní ká mẹ́wúrẹ́ lọ fún aláṣẹ́wó ká bò ń gbòpó òun wá wọn àrà aláṣẹ́wó mọ́ aláṣẹ́wó ti lọ. ìran mẹ́wàá lọ kọjá ní Júdà tí ọ̀dọ́ba torí Júdà kò ka ògo sí ìran Júdà sọ ògo nù ìran mẹ́wàá jìyà Dáfídì ó lọ 30 years inú gbó ń wá ògo ìṣẹ́jú 5 tí Júdà fi gbádùn aláṣẹ́wó káàkiri inú gbó gbogbo bí tí ìran èmi àti ẹ ti sọ ògo nù àánú ṣàwárí ògo fún wa. Láìdé èyàn lè má ka ògo sísè gbà mí sa wò kí bí ó gbàtà wà kékèké àìkògo tí rèé o wọ́n ní ọwọ́ wa jí lówó àmàmà tí ń ta ẹ̀wà lẹ́múlùkẹ́ àbí àmàmà tí ń ta rẹ́ẹ̀tì ládùúgbò ní ẹ bá ti wá fẹ́ tajà láàárọ̀ wọ́n ní wọ́n lọ pè wá wá ẹ lọ pè lágbájá wá kó wá bá ń gba owó ọwọ́ wa ni wọ́n wá ògo ọwọ́ wa ni wọ́n fi ń ta ọjà sí wọn àwa là ń bá wọn fi ọwọ́ gba owó ògo tó yẹ ká lò láyé àwọn fi ń ta ọjà àwa fò
gbowó lé wọn lọ wọ́n wá bu ẹ̀wà sí wa nínú abọ́ àwa àwọn ẹ̀wà yẹn jẹ torí oúnjẹ tá a jẹ nígbà tá a wà kékeré a ti fi ògo tó yẹ ká lò a ti fún àwọn ìyá lábúlé a ti fi bá wọn ta ráìsì àtẹ̀wà a ti fi bá wọn ta àkàrà a ti fi bá wọn ta dòdò nígbà tá a wá dàgbà tá a fi ọwọ́ ìṣerere àti wá rí owó ọwọ́ ànira fún ọwọ́ yìí ọwọ́ tá à ń bá wọn fi gbowó lọ́fẹ̀ẹ́ njó ni àwọn dàgbà lọ nígbà tí àwa ò fura tá a kà sí pé ògo ni wọ́n ń gbà lọ́wọ́ wa àti ń lọ ọbẹ̀ ń jojúmọ́ àwa náà lọ béèrè pé tẹ́ẹ̀tì ní ìdí mi tẹ́ẹ̀ bá ní ìdí mi ẹ pè mí sé kí n máa lọ ni àbẹ́ ẹ̀dáná lónìí ni kí n bá yín fọwọ́ gbowó àfi ọwọ́ wa ọwọ́ ara wa ó la fi gbowó fúnra wa la gbé ògo jù lẹ̀ nígbà tá a fẹ́ lo ògo ọwọ́ ìwà àdọ́wọ́ ti ńlá kàkà orí nǹkankan mú mọ́ ṣùgbọ́n jọ ní táwọn fẹ́ lò ó wọ́n lò lọ́fẹ̀ẹ́ wọ́n fọwọ́ yẹn gbà nǹkan àwa ní ògo nígbà yẹn kàtí gbogbo ń bẹ lára wa àfi báwọn gbọ́wọ́ òdòdó àfi gbowó ẹ̀wà àfi gba gbogbo ẹ̀ ọwọ́ ni wọ́n ń jìyà sí lọ́sọ̀rọ̀ yìí gbogbo ibi tó ti ka ògo tí ó fi dogun tí Ọlọ́run àánú bí ayé Masara kabayama la makabarwa láìdé ohun ẹlẹ́gẹ̀dá pẹ̀lú ògo ni pé ènìyàn ó lè má wá ọ̀nà tí ìran ògo fi ṣẹ. Not look for a way that will make his glory, the vision of his glory come to pass. ó lè lógo He may be glorious. ó máa gbọ́ ògo ó dẹ̀ máa wá ọ̀nà tí ògo fi ṣẹ. gbogbo ẹni tí ògo ṣẹ mọ́ra láyé wọ́n wá ọ̀nà. They look for a way to make the vision of the glory come to pass. wọ́n wá ọ̀nà tó gò fi ṣẹ ni. bẹ́ẹ̀ ni sà adélùbí náà tòbí nígbà fún àdéhùn so wọ́n wá ọ̀nà tí ògo fi ṣẹ ni. èyí lè lógo wọ́n máa gbọ́ ọ̀nà tí wọ́n máa wá ọ̀nà tí ògo fi ṣẹ. wọ́n jókòó kalẹ̀ àwọn tó gba kámú kó gba kámú kó sì gba kádàrá. Olúwa sọ fún ọmọ Ísírẹ́lì ní Deuteronomy chapter 1:6 ẹ̀pẹ́ tó níbí ẹ̀pẹ́ tó níbí ẹ dìde ẹ máa lọ sí ilẹ̀ tí mo gbà fún yín ilẹ̀ bí báyìí ilẹ̀ bí báyìí ilẹ̀ bí báyìí ẹ̀yin lẹ ní mo gbà lé yín lọ́wọ́ ẹ̀yin mo fi fún o ti fi lé yín lọ́wọ́ ẹ máa lọ ẹ tẹ̀síwájú ẹ máa lọ wọ́n kọ̀ wọ́n wá ọ̀nà tí ògo fi ṣẹ wọ́n jókòó pa Olúwa tó lọ bá wọn dáná mi tutù pé àní ẹ ti jókòó pẹ́ tó ẹ máa lọ. ẹ ti fi yí orí òkè pẹ́ tó. ẹ yí orí òkè pẹ́ tó. èèyàn lè má wọ ọ̀nà tí ògo fi ṣẹ. ọ̀nà tẹ̀sán ni gbogbo ẹni tó ń sàmì ìran ògo rẹ̀ máa ṣẹ láyé. wọ́n lè gba ògo lọ́wọ́ èèyàn. wọ́n gba ògo ẹ̀gbọ́n ká gbà ní àbúrò lọ́wọ́. wọ́n lè gba ògo àbúrò fún ẹ̀gbọ́n. wọ́n lè gba ògo ìyàwó fọ́kọ. bàbá kan ọkùnrin kan àti ìyàwó àti obìnrin fẹ́ fẹ́ra wọn. màmá ìyàwó rẹ̀ sọ pé kí n tó lè gbà kẹ́ fẹ́ra yín lọ́jọ́ engagement yín bẹ́ẹ̀ ṣe fẹ́ múra ẹ kọ́kọ́ jí múra wá bá mi láago mẹ́jọ àbí aago márùn-ún láàárọ̀ kí n rí bẹ́ẹ̀ ṣe fẹ́ múra lọ́jọ́ yẹn wọ́n dẹ̀ múra wọ́n wọ aṣọ native ọkọ̀ dé fìlà ìyàwó wégele màmá ní ẹjẹ ìsàdúrà fún yín náà àdúrà ti ṣe ni wọ́n dẹ̀ kúnlẹ̀ màmá dẹ̀ ti gélé lórí ọmọ rẹ̀ ó dẹ̀ gbélé ọkọ ọmọ ẹ̀ lórí ó dẹ̀ ti fìlà ó dẹ̀ gbélé orí ọmọ rẹ̀ ó lẹ̀ dẹ̀ fìtì ara yín wọ́n làbẹ̀ gbé ẹsẹ̀ jọra yín bí ìbejì ó lẹ̀ bàrà yín kalẹ̀ ẹ dìde ayé yóò dìde ẹ ra ànọ́gbà mo súre fún yín ìrè kọ́ mọ yín la Jésù Olúwa wa ó sọkọ dìyàwó ó sọ ìyàwó dọkọ ọkọ ọdẹ mà nígbà tọkọ dé gbogbo ilé ọkọ tó ti pọ́ fẹ́ yàwó ó ti ní ilé bíi méjì bíi mẹ́ta ó ta gbogbo ilé yẹn dànù nígbà tí ń talé kan ìyàwó ń rówó kọ́lé kan nígbà tí ń talé kan ìyàwó ń rówó kọ́lé kan ọkọ sì dilẹ̀ ẹlẹ̀ bẹ́ẹ̀ ni sà torí wọ́n gba ògo sà Genesis 49 Jacob pé Rúbẹ́nì pé Rúbẹ́nì ìwọ làkọ́bí mi ipá mi agbára mi títayọ ọlá mi ẹni rúru bí omi òkun títayọ agbára ìwọ ní gbogbo ògo tí o gbé wáyé wà lára rẹ̀ ṣùgbọ́n lónìí àtẹ̀jáde sí Rúbẹ́nì o ò lè tayọ. àwọn èèyàn ní bàbá kí ló dé ó ní kí ni kí ló ní tí tó jàjẹ́ nínú àgẹ́fẹ́ sí mi lẹ́yìn náà rí tẹ́sọ̀ màá ṣe pé ní sẹ ẹ̀yà rí mo kó ògo rẹ̀ kó bá wọn ọmọ Joseph last born. àwọn ọba last born kí tó ṣe last born ló kó fún àwọn ọmọ. He gives the children of his last born. Abraham àti Manasseh mo kó ògo rẹ̀ bẹ́ẹ̀ ni sà wọ́n gba ògo lọ́wọ́ Rúbẹ́nì Rúbẹ́nì sunkún Rúbẹ́nì sunkún masali kabaruama akama ruama kabaruama
líìkì yá màsádà yálẹ̀ Rúbẹ́nì sunkún Rúbẹ́nì ṣe gbogbo tó lè ṣe gbogbo tó lè ṣàbí agbára gbogbo ẹ̀ lọ́sà gbogbo nǹkankan màkàbàrú àmà àmàrú àkàbàrú àmàdà yálì màrú àkàbàrú àmà. nítorí òun làkọ̀bí ìwọ̀n bí ó ti ṣe pé ó bà ilé bàbá rẹ̀ jẹ́ a fi ogún ìbí rẹ̀ fún àwọn ọmọ Jósẹ́fù ọmọ Ísírẹ́lì a kì yóò kà lé tẹ̀lé náà. má fọmọ kí náà kan ọ̀rọ̀ báńkì bò ẹ̀lú eléta àtà sọ̀rọ̀ ogun sọ̀rọ̀ Polaris Bank mo ń lo Polaris Bank mo ń lo mo jẹ́njẹ́ mo ń lo ṣùgbọ́n ògo la ń sọ nípa we are talking about glory we are talking about money you want to give me money we are talking about glory mo ń sọ nípa ògo rẹ mo ń sọ̀rọ̀ nípa owó ọ̀rọ̀ owó lẹ̀ owó kí lọ́kọ̀ owó pẹ̀lú owó náà sọ ògo la ń sọ ògo jówó lọ. Glory is above money. Ògo jówó lọ wọ́n lè gba ògo lọ lára èèyàn bẹ́ẹ̀ ni sà láìdé ẹlẹ́ẹ̀karùn wọ́n á máa pààrọ̀ ògo they exchange glory as wọ́n á máa ṣe pàṣípààrọ̀ exchange wọ́n wọ ẹni tó lógo pọ̀ wọ́n wá gbé fún ẹnì kejì wọ́n wá wò ẹni tí ò ní pọ̀ wọ́n wá gbé fún eléyìí padà wọ́n á máa ṣe pàṣípààrọ̀ obìnrin méjì tí wọ́n jọ ń sopọ̀ tọ́ka sùn ní ọmọ tọ́mọ kú tó pààrọ̀ ọmọ tó gbé òkú ọmọ sẹ́gbẹ̀ẹ́ ọ̀ tó gbé tọ́mọ àlàyé tó gbé tọ́jú ara rẹ̀ ó bú aṣọ ọbọ pampasi ọbọ pátá ọbọ ẹ̀wù ó fi pààrọ̀ gbogbo aṣọ tí ń bẹ lára ọmọ alààyè ó pààrọ̀ ẹ̀ sára òkú ó fi pààrọ̀ tọmọ òkú ó pààrọ̀ ẹ̀ sára rẹ̀ obìnrin yẹn náà ti sun oorun wèrè Bíbélì ó ní jí lójú oorun ọpọlọ gbé agbára rẹ̀ wọ̀ bẹ́ẹ̀ ni sà ọ̀pọ̀lọpọ̀ ayé lọ́sùn tí wọ́n fi pààrọ̀ ògo mọ́ la ó gbọ́dọ̀ wake up wọ́n máa ń pààrọ̀ ògo mo gbàdúrà tàlẹ́ni tó lòun ó ṣe pàṣípààrọ̀ ògo rẹ̀ lórúkọ Jésù kò ní rí ṣe. Genesis 40:10 masali kabaru ama Joseph bẹ́ẹ̀ ni sà Joseph àti àwọn bàbá rẹ̀ lọ́nà wọ́n á máa pààrọ̀ ògo tí wọ́n pààrọ̀ báyìí bó ti kó lórí yẹn wọ́n bá pààrọ̀ ògo wàhálà ni o bẹ́ẹ̀ ni sà wọ́n lè bo ògo mọ́lẹ̀ masali bẹ́ẹ̀ ni sà makabaru àmàkàbà tí a bá ti dá àgọ́ bó ilẹ̀ gbogbo ọmọ Ísírẹ́lì ò ní lè lọ bí kankan mọ́ wọ́n á máa ń bo ẹ̀sà wọ́n á máa ń pààrọ̀ ògo ohun àkọ́bìnrin méjì rẹ̀ wọ́n á máa ń bo ògo mọ́lẹ̀ tí àgọ́ bá ti bolẹ̀ wọ́n á lè lọ èmi ọ̀mẹ́ ni ó dọwọ́ ògo rẹ̀ mọ́lẹ̀ tí ó dógò yọ yọ báyìí l'Olúwa sọ bọ́ ọ bá sàmẹ́ òkú ni tàbí alààyè bó ti wù kó tó Ọlọ́run gé ọwọ́ rẹ̀. Àmásàlì kàfà ẹni dọwọ́ gbogbo rẹ̀ Olúwa gé ọwọ́ 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 Olúwa gé ọwọ́ Olúwa gé ọwọ́ Olúwa gé ọwọ́ ẹjọ́ bọ́ ẹ̀wùláìdé ẹlẹ́gẹ̀dẹ̀rẹ̀ wọ́n máa ń sin ògo. They can carry glory. Lásárù ó ní ògo ìdílé wọn wọ́n sin Lásárù ògo ní sà kéṣe ènìyàn ilé Lásárù ní Jésù ti ń jẹun ọ̀rẹ́ tímọ́tímọ́ Jésù ó ní Lásárù torí ògo ní Lásárù ògo ní sà ṣùgbọ́n wọ́n sin ó ti ń pa Jésù lẹ́kún nígbà tó débẹ̀ ní pé bó ṣe lógo tó ayé dẹ̀ sìn ọ́ nígbà tí Jésù gun ẹṣin tó wà lórí ẹṣin Lásárù náà ń bẹ lórí ẹṣin bí bọ́ ẹ̀ lè sà Jésù gẹ̀ẹ́sìn kan Lásárù náà gẹ̀ẹ́sìn Jésù Bíbélì wípé ọ̀gọ̀rọ̀ èèyàn wọ́n jáde wá láti wá pàdé Jésù pàápàá jùlọ láti fojú kan Lásárù so ògo yẹn ń bẹ wájú Lásárù láyé sìn. Gbogbo ẹni tó mọ̀ pé ológo tó lò máa pa ọ́ tògbòtògbò màkàbàràmà àdéyàlí màkàbàdà àmẹ́sẹ̀dáyàlí kàbà Ọlọ́run àwọn àpọ́sẹ́lì ó máa wẹ́ẹ̀sì wọn. Jókòó òun kẹjọ tí wọ́n ń ṣe sógòtà wọ́n lè dìlé ògo wọ́n lè dìlé rẹ̀ wọ́n á dádúró wọ́n á dìlé rẹ̀ bẹ́ẹ̀ ni sà Jákọ́bù ní ilé Lábánì wọ́n dìlé rẹ̀ for 20 years ni wọ́n fi dádúró wọ́n á máa dìlé ògo téèyàn máa gbọ́nà ògo tí wọ́n máa bèrè pé Olúwa nígbà wo wá ní bàbá yẹn dúpẹ́ lórí òkè ó dá 1950 something ló ń gorí òkè ẹ̀dìmọ̀ ó dáhùn wà kékeré Olúwa ló máa lọ Jerusalem
Jerusalem ó dẹ̀ máa lọ sí London ṣùgbọ́n ìran Jerusalem ọ̀sẹ̀ ní ṣé 2020 kọ́ yẹn àbí 2019 ṣé 2018 àbí 2020 àbọ̀tá ọdún yẹn dáadáa pé òdúpẹ́pẹ́ ìran Jerusalem ṣe báyìí after 58 years tó ti ń gbọ́ràn ìránṣẹ́ so bóyá 58 years tó ti ń gbọ́ràn ìránṣẹ́ ó kù ti London tó wèrè tí ìbò at the age of 80 something. And it was 80 something years. wọ́n á máa dìlé Jákọ́bù nílé Lábánì jẹ́ mi lọ rán mi lọ jẹ́ mi ọ̀ máa lọ ọ̀dọ̀ àwọn èèyàn mi ó lóòní lọ bá ń dúró díẹ̀ sí gbogbo ẹni tó fìfẹ́ dá ọ dúró tí ò jí ọ lọ síbi tó bò rí ó ti sẹ́ Ọlọ́run àwọn àpọ́sẹ́lì ó máa já ọgbà lọ́wọ́. Jókòó láìdé ẹlẹ́kẹsàn-án ògo máa ń fò. Glory flies. Wọ́n lè bẹ́ẹ̀ ni sà ògo lè fò lọ o. Glory can fly away. Mi máa ń fò lọ o. Glory flies. Ìgbà tí wọ́n gbé ọwọ́ lé Mánásè wọ́n gbé ọwọ́ ọ̀tún lé Éfúrámù wọ́n gba ògo lórí Mánásè wọ́n wá gbé ògo Mánásè wọ́n gbé fún Éfúrámù wọ́n wá gbé ògo Éfúrámù tí ò tó nǹkan wọ́n wá gbé sórí Mánásè Éfúrámù tí wọ́n wá gbé tí Jákọ́bù gbé ògo ńlá fún kò wá mọ válù ògo kò mọ̀ bí wọ́n ṣe lo ògo wá ń bẹ lára rẹ̀ kò wá mọ̀ lò ògo wá wù ìyẹ́ lára Éfúrámù ògo wá wù ìyẹ́ lára rẹ̀ ìyẹ́ dàgbà ògo wá fò lọ Bíbélì wá wípé ìwé Hósíà orí 9 lẹ́sẹ̀ 11 ó ní bó ṣe Éfúrámù ògo rẹ̀ fò lọ bí ẹyẹ láti ibi tá a ti bí láti inú àti láti ìlóyún lògo wọn ti fò lọ bí ẹyẹ torí wọn ò pàlú ẹ. Because they value glory. So ọgbọ́n ní sèpọ̀ ògo níyẹ ògo níyẹ ògo a máa fò ègún a máa fò ọrọ̀ a máa fò bẹ́ẹ̀ ni sà ẹyẹ a máa fò ejò a máa fò márùn làwọn ti fò. bí wọ́n tilẹ̀ tọ́ ọmọ wọn dàgbà ṣùgbọ́n èmi ó gbà wọlé ọwọ́ wọn. máa orí nǹkan bá ẹlẹ́kẹ̀wàá tí wọ́n lè ṣe sógo wọ́n lè dínà mógo. gbogbo ẹni dínà tó lóò ní lọ àṣẹjáde Olúwa máa fi ẹ̀mí wọn lá. 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 Olúwa máa fi ẹ̀mí wọn lá.